Imagine níbẹ̀ ọ̀rẹ́ mi kan láyọ̀ jà ládùúgbò. Okay. So wọ́n á wùn dẹ̀. Wọ́n ní wọ́n á polówó lọ report fún ọlọ́pàá. Àgbàdo ọlọ́pàá dẹ̀ máa mú mi. Wọ́n á mọ̀ pé ẹyẹ ni mí. Ìbọn tó gbé mi lé ìbá ni. Kill Inside the ceiling. My legs see the outside. They can't shoot me. But that first person, that one. That was when you. Kò ṣe ẹgbẹ́ òǹjà kan fún yàn. Wọ́n máa kò ṣe yàn sí. Wọ́n tẹ́ bá ti darapọ̀ mọ́ wọn á ní kí ẹ lọ yà. Irú ọ̀hún tábà dàpọ̀ ọ̀lẹ̀ ní kíyàn lọ yà. Mi mọ kankan tó ṣẹlẹ̀ ládùúgbò yẹn. I don't know anything. Èmi kọ́ lọ ṣiṣẹ́ alẹ́ first mọ́jú independent ni mo ní show. So show yẹn ni mo lọ cover mọ́jú. On my way coming back home. Mo ní múra náà lélẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tí ìpínlẹ̀ Ògùn láwàyé lólúlú iléeṣẹ́ náà yẹn ní Eléwéran gẹ́gẹ́ bí ẹ ṣe ń wo ọkọ̀ kan eléyìí tí à ń wò lọ́ọ̀kan yìí. Wọ́n ló ń ṣe àfihàn ìkọlù kan eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá fi léde níbi ọjọ́ mélòó kan sẹ́yìn wípé àwọn adigunjalè ṣe ìkọlù náà yẹn sílé ìtura kan eléyìí tó wà ní ìlú Sagamu. Ara ọkọ̀ tí wọ́n gbà lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ adigunjalè náà òun náà lẹ́ ń wò yìí. Bó tilẹ̀ jẹ́ wípé ìfiléde jẹ́ pé wá wípé lára àwọn tí wọ́n jẹ́ wípé wọ́n wá ṣe ọṣẹ́ nílé ìtura náà ló jẹ́ pé lójú ẹsẹ̀ ni wọ́n ti gbé ẹ̀mí mì ṣùgbọ́n ní kò pẹ́ kò jìnnà ẹ ó máa rí àwọn tó jẹ́ pé wọn ò gbẹ́mí mì tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tó tó. Tẹ́ ẹ bá wo ẹ̀gbẹ́ eléyìí tí a gbé àwòrán sí yìí níbẹ̀ lẹ́ ó ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ langba eléyìí tó jẹ́ wípé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ló tó wọn látàrí ẹ̀sùn kan àbí míì. Ní kò pẹ́ kò jìnnà ẹ ó rí lẹ́kùnrẹ́rẹ́ ohun tó fà á tí gbogbo wọn tí wọ́n fi di èrò Eléwéran tí mọ̀ gẹ́gẹ́ bí ìṣèwà wípé ní gbogbo ìgbà la máa ń lórí ọ̀fẹ́ láti fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò láti lè jẹ́ kí àwọn tí ó jẹ́ èèyàn wọn kí wọ́n mọ̀ wípé àwọn tí wọ́n jẹ́ èèyàn wọn ti wà ní iléeṣẹ́ ọlọ́pàá. Ní kò pẹ́ kò jìnnà a ó ṣe ìṣiṣọ́ lójú àwọn wọ̀nyí nípa fífi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò láti mọ pàtó ohun tó ṣẹlẹ̀ gan tí wọ́n fi dé Eléwéran. Tó wá pé ìgbà àkọ́kọ́ rere tẹ́yìn darapọ̀ mọ́ ní ìkànnì Ajara Malifa TV ẹ subscribe sí ìkànnì yẹn on notification button láti lè ní àǹfààní láti máa rí wa wò síwájú sí nígbà yòówù tá a bá ti fi ìfiléde léde ní ìkànnì yìí. What is your name? My name is Elijah. Elijah Peter. What happened to you? What brought you here? We went to rob somewhere in Sagamu. Where's the place in Sagamu? Where did you went to rob in Sagamu? They say it's a hotel, but because me, I'm a new person, I'm on there. Okay. Truly you went with them to rob, right? Yes. Okay. So how many of you did you went for the operation? There are 7. You were 7. One person has been dead, has been killed. One person has been killed. What of the remaining 5? They escaped. They escaped. When did you join those gang? Now going to 1 month. Going to 1 month. How many operations have you followed them to? First time, we go and rob house in Sagamu. Okay. We collected their phone and their 1 car. Okay. Second one, we robbed in Sagamu again. Okay. We collected 1 car again. They collected their phone. That one is our leader. They pack all their phone. The first one, they give me 150. Okay. First operation. Second one, they did not give me anything. Why didn't they give you anything? Second one, what happened? Ali said he did not sell the car. Okay. That one, they sell the car. Okay. Before they will give me my own share inside. Okay. Yeah, but the third one, that's how I got myself into this condition. The third one is? That's how I got myself into this condition. Into this position, right? Yeah. Do you want to tell me the third one is the one they arrested you at Sagamu Hotel? Yes, ma'am. Yeah. Where do you come from? From Borno State. From Borno State? Yes, ma'am. What is your education qualification? It's secondary school. Secondary school. Where did you school? I school in Borno State. Borno? What year did you get to Ogun State? Ogun State. Or you don't live in Ogun State. Where do you live before you come for the robbery? I live in Lagos before. Okay. So what brought me into this condition? Because I went to buy a new bike. Okay. I went to buy a new bike. I buy the bike. I'm on my way coming house. They collected the bike from my hand. Who collected the bike? That one is like it's army robbers too, because they use this mopol uniform. Okay. Arrested me. As they want arrest me, I escape because to pass inside that place, Ogada has been banned before. So even thief, they have seen chance to arrest some other people. Okay. So they use that opportunity to arrest me, collect my bike. I spend money
more than 100,000 to find the bike. I say more than 100,000 to spend. I spent. I did not see the bike. I stayed 1 month, no option. Went to 2 months, no option. I begged plenty people to borrow me money. Nobody responded. And I go meet Ali. I said, Ali, please, can you borrow me money? He said, he has a case in Ikeja. He don't have the money to borrow. I said, please, borrow me. I will pay you back. Even though it's loan, borrow me. He said, you don't have the money to borrow. I said, but you have the many people now that will help you. Even though I loan, borrow me, please. Ali said, no, but he has a job if I will do. Okay. I said, what type of job? I hope I will not kill anyone. Oh. He said, yes. It's not juju. He said, yes. I said, okay. He said, just go, I will call you. As I reached out, not in 5 minutes, he called me back again in the night. They're going to use the frame motor in partner. That's why they buy the motor together. They use that person motor. Carry was reach Sagamu. The carry was reach no more back. Okay. I want to get flat tire. They can't drop us for that. We enter bike. Reach Sagamu. As we reach Sagamu, we can't go rob one house. We collect one motor. Okay. And some phone. They said they collected their gold, but me I don't know because me I'm a new person among them. I'm a new person among them. I have no power to say anything. So we succeed for the first one. The second one we come and rob. Almost like 3 house. We rob it. So the 3 house inside for the 1 day. Okay. So the 3 house we rob it. They collected plenty phone, more than 7 phone. My leaders collected. They carry the phone go. They come and give the car to Ali. The car where they snatch it. Okay. They come and give Ali the car. Ali drive the car. Or go and park it for somewhere. They tell me they will give me the money. They did not give me. After like 3 days, Ali called me back. Say, go and meet my people for Ibadan. Say for Ibadan, where for Ibadan? Just go. I think you can speak. So I said, yes, I can speak very well. I said, okay, go and meet my people for Ibadan. Buy new SIM card, go and meet my boy. To go and give him new SIM card. After I go meet him, I carry the SIM card, give him. So I carry the SIM card, give him, and it's already night. Night in the night. Okay. He said we should sleep for the hotel. Say the following day I will go back. I said, okay, no problem. Let me sleep there. Because rain was falling. I said, okay, as I sleep, we come stay daybreak. As they come break, go reach evening. They not going to allow me to go because I don't get money to go. Okay. I don't get money to go. That's the only person who will give me the money. Now, Shegu, our leader. Okay. Our leader. Sorry, that your leader is from which town? That one, Yoruba guy. Yoruba guy. Ali is from which town? Ali is from my town. Your town. Okay. So it's only if they arrested Ali, Ali must provide those people. I'm very sure. Okay. Because he has a case in Ikeja. Up to now, he has no way to escape. Okay. I'm very sure. And I told my people, those people that brought Are you married? No, I'm not married. You're not married. Okay. Is Ali married? Yes. He's only almost has 2 wives. Where are the wives of Ali? They are living in Borno. Borno. Okay, yeah, go on. So they have money to travel, and the leader is the one to give him money. That's where you stop before. So after I saw their secret in the night, Okay. and as I come, I not used to knock door before I will enter inside. I come, I open door, I saw them with gun. I said, so what do you people they talk? Say you people get gun at throw. Say it isn't a play. I say, but all this operation with the gun now, cutlass now, what people they use now. But I never see people with gun. I said, this one I feel, please. I dey and I won't go. They tell me say, go where? What? You support us go do this operation today. If we don't do this one today, you will go. I said, no problem. But please, me I feel I don't want anything to happen with me. My parents. I don't want my parents to feel bad because they know who I am. They know I'm not a bad person. They know I'm in bad condition. That one I'm very sure my parents know I'm in bad condition, but they know I cannot do that. So please, they say just wait for us inside here. They lock me inside hotel. As they lock me inside one hotel with one of their person.
They went and snatched. You see that Venza? You see what Venza? That Venza. So that day was the day they snatched the Venza. As they snatched the Venza inside Ibadan, I see them in the night. They bring Venza. I said, how will people get Venza? I say, you know, you never know who will be. So don't worry, just come and follow us. They put me for middle. One person point me with gun here, one person like this. Two people. Will be four for the back, three for front. One is the driver. And the other two are the beside the driver. Yes. Okay, making 7. Yes. Okay. So after doing the drive the motor, as we are coming to Sagamu, I don't even know we are coming to Sagamu. The motor off. After the motor off, it is in a tracker. The conscious, especially is the battery head that's removed. As they do the battery, we drive. As we drive, we can't reach. I don't even know say that one say Sagamu because I never go that place. Where would they go? They come carry us. I just say na yesterday. I say which place be this one? I can't see a step. We go enter inside the place. Security open the gate for us. We enter. As we enter, we go down. As we go down, they can't see one gate. They want enter inside. They just do like saying change their mind. They drive like they want to go out again. As they want to go out, before I see it, we reach where the gate is. The security open the one door. As they open the one door, the security. One person tell me say, "Arrest that security." I say, "Arrest waiting." I know open the door. They use their hand, open the door, push me out. The carry cutlass for give me for hand. Say follow that security man. Go and arrest that security. I say no, I don't want to run. One person will hold gun. Say well, let's go. As we run, now they run for him back. Is it the police person? Is it a policeman or what? No, the army robber. The army robber. Yes. Okay. So you run, you go and catch one of the security. He use the gun here, hit the security for head. Caught his hair like this. Okay. The security fell. So from there, my body has collapsed. Because I'm out of mind from that since that time. I said those people they don't have their message. I want to run as we want enter inside the hotel. They say Mopol day. They talk with the robot. Say Mopol one be. As I hear one person shoot gun, I say no. Let me run. I want to run, come out. The fence for one flower, they hide inside the flower, won't run. And one of them see me. So where they go? So is it one of the police or one of the one of the army robber? They keep 3 people outside. Okay. They keep no 2 people. 2 people, 4 people with me. They send me was go inside. So we should go and do the robbery. I said, oh God, they feel I want to run again. They block me. I can't stand near the gate. They told me go back. So we follow Oga if they fear. So we say they fear. Follow Oga for back. That's the shegu. Okay. So as I follow the shegu for back, we reach the place. One person climb the fence, go open the gate from inside. They come catch the security where they secure the gate. They carry and come out. They tell me say I should carry one scissors. So he use cut that. So as I carry that scissors, I said, okay, let me carry the scissors. I just use that scissors as a pretend for them. Okay. As I carry the scissors, I can't throw the scissors. They can't carry one big son where they use that gym, no gym, where they use with the concrete. They say we should use it break the burglary to inside through window. I said, oh God, this one is risky. He said, "Move the inside and he won't move block this one. You are not getting anything for body. You are not fit to." The Oga say, "The place, do what they tell you." We can't use that one with the person where they kill. We carry the gym, hit on once. Second one, the burglary open. They enter inside. Me, I see the outside. I see the fear. Who sit down with you? Who sit down with you that time? Who sit down with you outside? Now only you sit down outside. Now only me sit down outside. So as I sit down outside, I want to run. There are people there outside. They should go on. I don't get where to run. Okay. I go enter inside. They follow the Oga for back. He collect somebody phone. First one, the third one. He collects. I don't know what they collect, but they give me one bag to hold for them. So far they pay. They give me one bag to hold for them to arrange everything what they want to. As we they go,
I will go into one room. The Oga, I don't know where the Oga take enter. I won't follow one of their people. They won't tell me, say, oh, all this guy back for me. Before we reach the place, they already robbed the room. They already robbed the room. So empty. Before I hear gunshot. I say, what's happening? Say, I'm a polo. Before I hear somebody shout, I say, oh, what happened? I don't know, say, they don't shoot person. So that person where they shoot. The Mopol, I shoot the one of the armed robbers. So as they shoot the person instantly died. As he died instantly. So as one person died, well, I'm with one of them. So that person when I'm following his back, he has a gun. He shoot once. I hold door for him, he shoot once. The second one he shoot. The cartridge finish. After the cartridge finish, he tried to escape. He go and break ceiling. As he break ceiling, he enter through the ceiling. Escape. I look, I don't see the guy. I say, Mr. Let me run. Oh. I won't run. As I want to escape, now I go enter inside the ceiling. I enter inside, I climb the fence, enter inside the ceiling. My legs see the outside. They can't shoot me. But that first person, that one. That was when you got a shot. Yes. And that one, when shoot the gun, that one don't escape. Okay. That one don't escape. So that was why you get yourself involved in robbery, and now you're in Abeokuta. Yes, what is your name once again? Elijah Peter. Elijah Peter. From which state? Borno. Okay, Akilo orúkọ yín sir. Abimbola Lawal. Ọmọ ìlú bo ni? Ọmọ Ìjẹ̀bú-Òde. Side bo Ìjẹ̀bú-Òde. Orogun. Orogun. Orogun, ẹ bá fi kíní ẹ sẹ́nu. Orogun àbí? Bẹ́ẹ̀ni. Báwo ló ṣe ṣẹlẹ̀, kí ló gbé yín débi? Wọ́n mú mi rédíò náà lórí ọ̀kadà tí mo ti dá mi bọ̀. So wọ́n jẹ́ dẹ́kẹ́tì pé mo ṣẹ́gbẹ́ ọ̀nà mi fi débi báyìí. Ṣọ́kadà ni iṣẹ́ tẹ̀yin ṣe gangan? Irọ́ mi ṣọ́kadà. Iṣẹ́ wo lẹ̀yin ṣe gangan? Mo ń ṣiṣẹ́ márúwá mọ́kadà náà lẹ́kọ̀ọ́ náà ti máa lọ́kadà. Mo ń ṣe márúwá ni mo ṣe. Ìyàwó àtàwọn ọmọ yín ńkọ́? Ọwọ́ àwọn àǹjẹ́. Ìlú wo ni wọ́n wà? Ọwọ́ àǹjẹ́ bù. Kí lẹ pé? Ọwọ́ àǹjẹ́ bù, ọwọ́ àǹjẹ́ bù òde. Ṣé ìyàwó yín mọ̀ pé wá ń bì? Wọ́n ti mọ̀. Ok. Ṣé ó dẹ̀ ti ń gbé gbèsè àbí? Wọ́n ti gbé gbèsè. Kí lẹ fẹ́ kí ìjọba ṣe fún yín? Àánú ni mo béèrè kí ìjọba ṣàánú fún mi. Èwo nínú àwọn kọ́ọ̀tù ẹlẹ́lẹ́ ṣe ná? Nígbà tí that was the time tó wà nígbà ẹ̀ ó jẹ́ ti pẹ́ bíi 8 years ago. 2005. Ṣẹ́yìn ò tí ì denounce ni? Nǹkan tó ń jẹ́ denounce àwọn akọ́jẹ́ ń ṣiṣẹ́ níbi ìmọ̀ọ́pá ẹni tí ìṣẹ̀bí àkókò mi mẹ́yàn kọ̀ọ̀kan èmi nìkan ìṣẹ́ náà ni wọ́n mú. Orúkọ mi ni Dada Adéwùnmí. Ibo ni wọ́n ti mú yín? Wọ́n mú mi ní Sango under bridge. Kí ló gbé yín délé iṣẹ́ ọlọ́pàá ilé ìwé ẹran? Ní on the 2nd of October tí mo ń bọ̀ láti ibi tí mo ti lọ ṣiṣẹ́. So mo yẹ dé under bridge. Wọ́n dẹ̀ bù mí so láti ẹ̀yìn. Mo dẹ̀ ní láti tẹ̀lé wọn ìgbà tí mi mọ nǹkan tó ṣẹlẹ̀. Mi dẹ̀ ní any exhibit lọ́wọ́. So ìgbà tí máa dé Sango police station ni wọ́n wá sọ pé nǹkan kan ṣẹlẹ̀. So mo ní kí ló ṣẹlẹ̀, I don't know anything. Kí náà sọ fún yín pé ṣẹlẹ̀? Wọ́n sọ pé ṣé mo belong sí ẹgbẹ́, mo dẹ̀ ní yes mo belong sí ẹgbẹ́ ẹyẹ. So nǹkan tí mo mọ̀ nìyẹn. Ẹgbẹ́ wo lẹ́lẹ́? Ẹyẹ. Iṣẹ́ wo lẹ ń ṣe gangan? DJ ni mí, mo dẹ̀ máa ń ṣe hyping ní club tí mo máa ń ṣe, mo dẹ̀ ní ohun hotel tí mo ń ṣiṣẹ́ fún as official DJ and hype man. Hotel wo lẹ ń ṣe fún? Olówà. Ó wà ní Sango náà ló wà. Ní ìjọ́ tẹ́ sọ wípé wọ́n mú yín yẹn. Bẹ́ẹ̀ ni mà. Báwo lẹ ṣe múra? Kí ni ó ṣẹlẹ̀ lágbègbè àdúgbò yẹn gangan ní ìrọ̀lẹ́ ọjọ́ náà? Mi mọ̀ kankan tó ṣẹlẹ̀ ládùúgbò yẹn. I don't know anything. Èmi kọ́ lọ ṣiṣẹ́ alẹ́ first mọ́jú independent ni mo ní show. So show yẹn ni mo lọ cover mọ́jú. On my way coming back home. Mo ní múra náà lélẹ̀ àti official mic mi ó wà lọ́wọ́ mi, irinṣẹ́ mi. So nǹkan tó ń bá lọ́wọ́ mi ni wọ́n kọ́ bù mí so látẹ̀yìn. So ìgbà tí mi mọ̀ anything tó I need to follow them, mo dẹ̀ tẹ̀lé wọn lọ sí Sango police station. So nǹkan tó ṣẹlẹ̀ ni. Ẹ̀gbọ́n kí ni ẹ mọ̀ nípa initiation tí chairman ti ìbọn lùmọ̀ sùúrù òde? Mi mọ̀ anything about it because mi sí níbẹ̀. Mi mọ̀ kankan nípa ẹ̀. Ẹ má parọ́ o. Níwájú Ọlọ́run àti ènìyàn mi mọ̀ kankan nípa ẹ̀. Ẹ jẹ́ bá ń tún question ẹ̀ bèrè ẹ̀jọ́ náà. Mo ní kí ni arákùnrin yìí mọ̀ nípa initiation tí wọ́n ṣe tí chairman ti ìbọn lùmọ̀ sùúrù òde? Mi ò mọ̀ kankan nípa ẹ̀, mi mọ̀ bó ṣe ṣẹlẹ̀, mi mọ̀ ọjọ́ tó ṣẹlẹ̀, mi sí níbẹ̀. Ṣé ẹ mọ̀ chairman àbẹ́ ẹ mọ̀ chairman yẹn? Mo mọ̀.
báwo lẹ́yìn kí ni relationship Mọ̀súrù Olúdé ń pẹ́ mọ́ àbẹ́ mọ́. mo mọ̀ kí ni relationship ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta. a jọ wà nínú ìgbà tí mo wà ládùúgbò wọn a jọ wà nínú ẹgbẹ́ ni. ẹgbẹ́ ìwo. ẹyẹ. ọdún wo lẹ join ẹgbẹ́ ẹyẹ. 2 years ago. kí ni ọdún yẹn gangan. 2020. ṣé lè rántí oṣù yẹn. mi ò lè rántí mà. ta ló mú yín wọ̀ báwo lẹ ṣe wọ̀. ṣe rí ọ̀rọ̀ yẹn ó lọ bákan because mi ìṣọmọ àdúgbò yẹn náà lọ títí ṣe I understand. Okay. So mo ẹ̀ṣẹ̀ move the area yẹn ni tí n bá ní off mo máa ní off so tí n bá ní off mo máa wà nílé. Ṣé o lè ń ṣe? I'm a hype man and DJ, also a fashion designer. Ṣé tí mo ṣe nìyẹn. Ẹ ti ní shop. Mo wọ̀ ní shop but mo níbi tí mo ilé mi ní machine mi méjèèjì wà. Kẹ́ tó dé àdúgbò yẹn ṣé ti belong sí ẹgbẹ́ tẹ́ sọ ẹ tẹ́lẹ̀. Ó yá báwo náà ṣe mú yín wọ̀ gangan lèmi fẹ́ gbọ́. Tí n bá wà ládùúgbò bóyá tí n bá dé láti ibi iṣẹ́ tí n bá wà off duty. Okay. Pé mo kò fẹ́ ṣe fàájì as ọmọ ọkùnrin. Mo máa ń rí wọn tó máa ń jókòó lè gather together. Èmi kọ́ lè wọ́n gbà ẹjọ́ ẹ bá mi fáwọn ẹ̀gbọ́n tó ń jókòó yẹn ní nǹkan tó bá fẹ́ mi. Okay. So maybe they are through the influence. No way. So ìgbà tí wọ́n ti bá mi sọ I refused. Wọlé along the line ṣá. Kí ló wá mú ẹ gbà? Èmi ibi tí èmi gangan ti ṣe mistake nìyẹn sí máa. Ó dáa, kí ló fẹ́ kí ìjọba ṣe báyìí? Mo bẹ̀ ìjọba wọ́n ràn mí lọ́wọ́ torí iṣẹ́ mi o because already báyìí iṣẹ́ mi gan eléyìí gan ọdún ìwà yìí ni mo kọ́ tí mo lè ṣe mọ́. Ẹ ti bímọ? Bẹ́ẹ̀ni. Ẹ ti marry? Bẹ́ẹ̀ni. Ìyàwó wà lẹ́yìn? Bẹ́ẹ̀ni. Kí ni èrè tẹ́ ti wá jẹ nínú? I've gained nothing. Ọmọ ìlúbo ni? Ọmọ bíbí Ọ̀tà ni. Ọ̀tà nípínlẹ̀ Ògùn. Ọ̀tà ò ní èrè Ọ̀tà gangan ẹ Ṣàngó Ọ̀tà inú Ọ̀tà wọn. Kí ni orúkọ yín sà? Adéyẹmí Michael. Kí lẹ pé? Adéyẹmí Michael. Ọmọ ìlúbo ni? Èkìtì. Èkìtì. Báwo lẹ ṣe dé ìpínlẹ̀ Ògùn? Ó ti pẹ́ kékeré náà ti gbé mi wá sí Ogun State. Kékeré ni wọ́n ti Gbé mi wá sí Ogun State. School wo lẹ lọ? School wo lẹ lọ? Ogun State náà ní school mi wà. Kí lorúkọ school tẹ lọ? Ṣé second survey o? Gbogbo ẹ̀. Ṣé Ọláyànjá primary school St. Michael high school. Ní agbègbè Bológun. Ọ̀tà. Ọ̀tà. Ṣé ti fẹ́yàwó? Bẹ́ẹ̀ni. Ọmọ mélòó lẹ ti bí? Ìyàwó yín kọ́ bo ló wà? Kí ló gbé yín délé wéran? Àdàfún èmi àti níwẹ̀ ọ̀rẹ́ mi kan láyọ̀ jà ládùúgbò. Okay. So wọ́n á wùn dẹ̀. Wọ́n ní wọ́n á polówó lọ rìpọ́ọ̀tì fún ọlọ́pàá. Àgbàdo ọlọ́pàá dẹ̀ máa mú mi. Wọ́n á mọ̀ pé ẹyẹ ni mí. Ìbọn tó gbé mi dé ibà ni. Kí lẹ fi wúndù ẹ̀? No blow náà ni ojú ẹ̀ ó bọ̀ wù ni. Ọdún ẹni tí ẹ ń wùn jù inú ẹgbẹ́ ẹyẹ kan náà ló wà. No. Ẹgbẹ́ wo ló wà? Ayé lòun. Ayé lòun. Káàkiri ní ayé àtẹyẹ ló ń jà. Wọ́n láwọn àjà o. Kí ló fa dúkù tẹ́ fi bẹ̀rẹ̀ sí ní fúnra yín lẹ́sẹ̀? Ní ibi tá a jókòó sí wọn àti àwọn ọ̀rẹ́ wọn ń wò àwọn ní kí ló dọ́gbọ́n wò àyẹ̀wò náà bí ṣé wọ́n máa rojọ́ ẹjọ́ wọn àwọn ẹjọ́ bíi báwo mẹ́sìn àwọn tó kọ̀ ẹ́ jù kọlù àwọn ọba wọ́n lè máa jù kọlù mi mo fi mú yẹn lẹ́yìn àwọn tó kọ̀ wá sára mo fi lò àtẹ́jù mo ṣe ní ìṣèlú bá rí police station. Bí ọdún kèlóore tẹ́ ti join ẹgbẹ́ tí ẹlẹ́wọ̀ ṣe yìí? Àti wọ 3 years. 3 years. Nọ́mbà kí ni yín bẹ̀? Nọ́mbà ọkùnrin. Nọ́mbà àwọn òde wo lẹ ti lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? Òde mo lọ sóde ọkàn. Èèyàn mélòó náà ti initiate lójú yín láfítà tẹ́yìn ṣe? Iṣẹ́ tẹ́yìn bọ̀ lójú tèmi. Ó dá yín lójú? Ó dá mi lójú. Ẹ gbọmọ lẹ́yìn ẹ̀yin náà lẹ wọlé láti síbẹ̀. Àwọn àǹfààní wo lẹ jẹ nínú ẹgbẹ́ yìí? Mo jẹ àǹfààní kankan. Kí lẹ wá fẹ́ kí ìjọba ṣe fún yín? Wọ́n ṣàánú fún mi ni wọ́n ṣàánú mi because ẹgbẹ́ yẹn náà yẹn wá di bíbá yìí ó yà mí lẹ́nu. Ẹni tí ẹ mú ìdí yẹn ipò owó lẹ́rù kó wà báyìí. Ara kọ́kọ́ ṣe àmúdi. Níbo lòun wà báyìí? Ó wà ládùúgbò. Ó wà ládùúgbò. Bẹ́ẹ̀ni, ó wà ládùúgbò. Ṣẹ́yìn náà lẹ gbé lọ hospital lọ tọ́jú abẹ́kan sílẹ̀ nígbà tẹ́ wù dẹ̀. Ní ìgbà tí ó ṣèṣì ní ó wù so mo wá gbọ́n pẹ́ lọ ní police station so kò yẹ kí lè. Jẹ́ kẹ́ lè tọ́jú ẹ̀. Bẹ́ẹ̀ni, wọ́n bí ẹ náà pọ̀ mọ́ mi o. Kí lórúkọ yín? Dàmíláre Sàyè. Kí ló gbé yín dé iléeṣẹ́ ọlọ́pàá ìlú?
ẹgbẹ́ òkùnkùn irú ẹgbẹ́ òun ayé. ayé ó ní nǹkan kan tó ṣẹlẹ̀ ó ní nǹkan kan tí ó ṣẹlẹ̀ kẹ́ ẹ̀ tó délé wẹ̀rọ kí ló ṣẹlẹ̀ ní pàtó. Nǹkan tó rí lè ṣẹlẹ̀ ojú pé ẹyẹ àtàrí ń jà ní àdúgbò ní Ṣàngó lérí Ṣàngó ṣá, so ìjà yẹn ó ti parí ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, so ìgbà tó dẹ̀ ti wáyé ní dẹ̀ ti rí kó ládùúgbò tèmi ìgbà tó gbé mi ò sínú àwọn tó ń jà, ibẹ̀ ni mo kọ́lé sí tí àwọn fámìlì mi náà wà bẹ̀. Lágbègbè ní agbègbè Ìjókòó. Bẹ́ẹ̀ni. Ìjókòó ọgbà ayọ̀ àbí Ìjókòó. Ìjókòó ọgbà ayọ̀. Kí ló fa ìjà iye àti ayé ẹbí ní ọwọ́ yìí ẹ̀sẹ̀ bí? Kí ló fa ìjà iye àti ayé ẹbí? Mi ò sí mẹ́gbà tí wàhálà yẹn ṣẹlẹ̀, so lórí olè sọ pé kan bá ìpàtó ló fa wàhálà yẹn. Báwo lẹ̀yin ṣe wá débi ńgbà tẹ̀ síbẹ̀? Mi ò sí bẹ́ẹ̀, Èkó lèmi ti ń ṣiṣẹ́, ọmọ Èkó lèmi, but mo wá sínú àdúgbò pé ṣáàtì pé mo kọ́lé sínú àdúgbò yẹn. Àdúgbò wo lẹ́kọ̀ọ́? Sùúrùlérè. Ojú Ẹlẹ́gbà, ọmọ Ojú Ẹlẹ́gbà ni mi, so sáìdì àrípọ̀ ẹ ni mo kọ́lé bí i orí half plot. Àrípọ̀ ni kò tún ṣe Ìjókòó mọ́. Ìjókòó náà ni ẹgbẹ́ náà ni ẹgbẹ́ Ìjókòó náà ni asisi tèmi lè ní sọ yẹn. Kí ló fa ìjà àtẹ̀yẹ àtàyè? Èmi ò lè sọ pé kan bá ìpàtó ló fa wàhálà. ṣẹ́rí kinní kan ni mi ò rò pé ẹ̀ tí ì dáhùn wọ́n sọ wípé kí ló fọ̀gbà tẹ́yìn kí n gbé ládùúgbò yẹn ṣẹ́ mọ̀ wọ́n dẹ̀ ti wá jà yín ò sí mbẹ̀ báwo náà ṣe wá mú ẹ̀yin tẹ́ sí mbẹ̀. Èmi tí mo jẹ́ nìkan jẹ́ pé ìlú mọ̀ọ́ká lè mi nínú gbogbo náà àdúgbò ẹ̀, tó lè mo tún ní iṣẹ́ tí mo ń ṣe níbẹ̀. Iṣẹ́ wo gangan lẹ tún ṣe? Mo ní iṣẹ́ printing press níbẹ̀, mo ní ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ mo lè lọ́mọṣẹ́ náà níbẹ̀. Ìgbà tí ó sì sèse mo padà sí Mushin, ibẹ̀ lọ́jà yẹn ló ti ń yá dáadáa, so weekend máa ń bá train wá sí àdúgbò. Monday tí àwọn ọmọ fẹ́ wọlé school ni mo wálé pé kí n lè settle school fees àwọn ọmọ ilé dẹ̀lé mi máa wà ń tèmi, mo lè wà ń lé pé kíkọ lè lásán ní àwọn bí àwọn fọ́mátì ṣá ẹ̀wọ̀n ibi tí wọ́n tó ti mọ̀ yàn dáadáa pé ẹgbẹ́ báyìí lè yàn ṣe ń bẹ̀ lọ́ ti mọ̀ pé mo ti wà ní ilé lọ ìwà mú mi ilé náà ni. Ìyẹn ló wà fà tẹ́ fi wà níbí, ó yá kí lẹ fẹ́ kíjọba ṣe báyìí? Gan fi mí lẹ̀ mi ọ̀ká kankan mọ́ mi lọ́wọ́, mo dẹ̀ ti rí announce náà tipẹ́tipẹ́, mo ti rí announce tí ẹ pé mo ti ṣe àfidáfìtì ẹni portfolio ní sísọ Ọ̀tà. Ìgbà tí wọ́n wá mú yẹn kí ló tẹ̀ sọ fún wọn pé ti rí announce tẹ́lẹ̀? Mo ṣàlàyé bẹ́ẹ̀ fún wọn, but ṣé kọ́pì David yẹn ṣe wà? Ó wà lọ́wọ́ yìí, so ọwọ́ nìkan tó lè yọ mí nìyẹn, so mo lè sọ 5 p.m. náà ọwọ́ àrí ẹ̀. Which means pé ó ṣeé ṣe kán ṣì mú ìpadà lọ́lé lọ gba kọ́pì yẹn, so Ọlọ́run á gba gbogbo ògo. Ẹ kú dédé àsìkò. Kí lorúkọ yìí? Ìsára Gbadébọ̀. Ẹ tó ọmọ ọdún mélòó? 37 years. Ibo ni wọ́n ti mú yín wá sí iléeṣẹ́ ọlọ́pàá Iléwé ọ̀hún? Àgọ́ Ìwòye. Àgọ́ Ìwòye. Kí ni nǹkan tó gbé yín dé iléeṣẹ́ ọlọ́pàá Iléwé ọ̀hún? Curtis. Kí ló ṣẹlẹ̀ gangan? Ẹ̀nà àbúrò àkọ́nà àdúgbò rẹ̀ ṣe wọn sí ẹyẹ. Àlẹ́ ṣètò ọmọ kan sẹ́yẹ. Ẹ lọ. Ṣètò ọmọ sẹ́yẹ. Nígbà tẹ initiate kí lẹ ṣe fún? Àṣẹ̀kọ̀ fún àbúrò aládùúgbò. Àṣẹ ní ti fún. Ẹ má parọ́. Ó máa ní ohun tó ṣẹlẹ̀ kẹ́ ẹ tó débì. Àṣẹ̀kọ̀ fún àwọn ẹgbẹ́ ìlú tẹ́lọ́rùn lọ́nà report session ẹ̀gbọ́n ọlọ́pàá mú wa. Ẹ force ẹ̀ láti initiate. Àwọn ẹgbẹ́ ìlú tẹ́lọ́rùn àwa gbìyà náà wà ń bẹ̀. Àwa ń ṣe olófin lọ́jọ́ Sunday last month on the 3 and play ball olófin ni ọjọ́ apá ẹgbẹ́ tàbí máa lọ náà àzíẹ̀ tó wà ń bẹ̀ pé ń jíjí wà àzíẹ̀ ti wà àzíẹ̀ tó wà ń bẹ̀ lọ wá pé ọmọ yẹn ọjọ́ bá ṣe máa yọkọ̀lẹ̀ kó ká àwa lọ síbẹ̀ tí àwọn kan tá a máa fi débẹ̀ ọdún ṣọmọ ẹ̀kọ́ nígbà tó máa di ọmọ nílà wa àwa lórí ojú ẹ̀ ìdáhùn yẹn màá tó rógè lọ dápọ̀ lọ́gbọ̀ mú Thomas kárí ju àyàn ọ̀dẹ̀ ṣe zed ọgbọ̀n ní ọ́sàd wọ́n ti lọ ilé ti wọn. Iṣẹ́ wo gangan lẹ ń ṣe? Bábí Sàlù. Bábí Sàlù, apá bo ni Sàlù yín wà? Ọmọ ìkọ́ṣẹ́ ni mo fẹ́ ṣe bíṣọ̀ Ìgàn road. Kí la wí? Ìgàn road. Ìgàn road. Ṣé ẹ ṣì ń kọ́ṣẹ́ lọ́nà àbí ẹ ti ní gangan? Mo ti ṣe tán, mo ti ṣe ṣọ́ọ̀bù. Àwọn ọmọọṣẹ́ yín kọ́? Mi tí kò tí mo fẹ́ kó síbẹ̀. Ẹ tí kò síbẹ̀ ṣe fẹ́ kó síbẹ̀ ni? Mo ti ṣe glass, ṣe anything. Kí lẹ wá fẹ́ kí ìjọba ṣe fún yín báyìí? Ọ ṣe já ní òyìnbó yẹn. Ìyàwó àtàwọn ọmọ yín kọ́ bí lọ́n wà? Ọ wà lágbóòrò. Àwọn àlàṣọ́ mọ̀ pé wà ń bí? Ìgbésẹ̀ wo ni wọ́n ti ń gbé? Àná ọyọ bá pè wá sọ̀rọ̀. Bàbá pé àwọn aráàlú ti dá sí. A ti tó bí ọdún mélòó tẹ́ ti ṣe ẹgbẹ́ tẹ́ ń ṣe yìí?
àti bá bí 2018. 2018 èrè wo lẹ jẹ́ ń bẹ̀ ní pàtó? Ìgbà tó máa ṣiṣẹ́ mi 2018 yẹn mo sápò rí pé ìgbà tí nínú òdì sí ọlá ọtí táwọn táwọn máa mú pẹ̀lú ìsìkà táwọn máa fà káàkiri lọ́ fi lè mí lọ mo wá kúrò ní ìgbà tí màá di mo dé 2023 lọ́ fi mú pé mo sáfà wọn ibi tó ní kí jókòó bá àwọn ọmọ tí lọ sí sọmọ ẹ kọ́nà tó máa jáde lọ́wọ́ lọ́wọ́ lápá àjọmọ̀ ni ọmọ ẹ fi yóò já wa lọ dákọ̀ wa ìṣẹ̀lẹ̀ ni. Ó dáa kí lẹ fẹ́ kí ìjọba ṣe o. Ìjọba ṣe já níwò mi ìdílé páríṣọ́ mi. Ọlọ́run á jẹ́ wa gbọ́ rẹ̀. Ìṣúná Samuel. Ọmọ ọdún mélòó ni? 34 years. Kí ló gbé yín dé ilé iṣẹ́ ọlọ́pàá Ilé-ìran? Autism wọn ní ṣètò ọmọ. Ọmọ ìlú wo ni? Ọmọ Àgbẹ̀wò. Ṣé ọmọ Àgọ́wòye? Àgọ́wòye yẹn náà lọ ti mú yín. Kí ló wá gbé yín débi gọ̀wọ̀gọ̀? Kí lẹ ṣe? Ọmọ tó initiate ọmọ ẹ̀gbọ́n ẹ̀ lọ pé ọlọ́pàá. Ǹjẹ́ tẹ bá fẹ́ initiate ẹ̀ ṣe máa ń fi tó àwọn ẹbí wọn létí pé ọmọ yín máa wá wá tọmọ yẹn ló finú fẹ́ dò wá lẹ́nu pé ìwọ ló jà. Òwúrọ̀ ẹ̀ náà nítorí àwọn ọkùnrin náà ló ní ṣe tiẹ̀ àwọn kò wà ní fídì yẹn àgbábọ̀ọ̀lù bẹ́ẹ̀ lọ àwọn student ẹ̀ ṣe kò wá ní ìlú. Lẹ́yìn náà wà nú ẹgbẹ́ yẹn. Wọ́n ṣe kò wá ní ìlú. Ṣé o gbọ́dọ̀ gbà fún àwọn ọmọ tí ṣe àwọn ẹ̀bọ̀ àwọn ọmọ ẹ̀ àwọn ló dáhùn ládùúgbò. Iṣẹ́ wo gangan lẹ̀ ń ṣe? Bábà ló ń ṣe. Bábà ṣùgbọ́n bábà yẹn ò fi bẹ́ẹ̀ pé ló fi wá wò pé àyè ẹ̀. Ṣé bẹ́ẹ̀ni sì ni mo ṣe ń sè é tí ṣe ṣọ́ọ̀bù. Kí lẹ fẹ́ kí ìjọba ó ṣe? Kí lorúkọ yín? Orúkọ mi ni Máyọ̀wá. Ọmọ ìlú bo ni? Ọmọ ìlú Ayépé. Sáàdìgbò láyé pé? Ẹ̀kọ́ mọ́ bí èlò. Kí ló gbé yín délé iṣẹ́ ọlọ́pàá Ilé-ìran? Ní on the 27 last month, driver ni iṣẹ́ driver ni mo ṣe. Mo lọ sí ìpínlẹ̀ àwọn ọ̀gá mi, àwọn supervisor lè ṣe ọ̀gá supervisor lájọ lọ sí Èkó ní ọjọ́ àlọ́ké abẹ́ta ní on the 27 last month. Mo lọ sí oko ọ̀gẹ̀dẹ̀ ọ̀gá mi driver ni Ṣé ọ̀gẹ̀dẹ̀ lẹ máa ń kó ni? máa ń kó ọ̀gẹ̀dẹ̀ máa ń kó mọ́tò ẹbí van síkọ̀ tí mo lò. Ṣé ìfara ilẹ̀ ní? Ọ̀gá mi ló ní driver ni mí. Ìgbà tẹ wá wà lóko ọ̀gẹ̀dẹ̀ kí ló wá ṣẹlẹ̀? Mo wà lóko ọ̀gẹ̀dẹ̀ mo lọ kó ọ̀gẹ̀dẹ̀ láti oko afẹ́lẹ́kọ̀ lọ sí Èkó ọ̀gẹ̀dẹ̀ yẹn kéré ọwọ́ béèrè wípé ṣé tí wọ́n fẹ́ sèfò epo ti máa tó èlò wọ́n á ní máa èlò kó 30,000 lọ sí Èkó ọwọ́ á ní ọ̀gẹ̀dẹ̀ ọbẹ̀ tà á sí èlò mo ní mo mi yẹ lẹ́kọ̀ọ́ ọ̀gá mi lọ ń bá sọ pọ̀ mi lọ tèmi ìyẹn sọ fẹ́ sọ ọ̀gá ló ń pè láti ìlú òyìnbó lọ bá sọ bá kéèlù ìyẹn wá béèrè lọ́ọ́ mi wá ní àfẹ́nu pé ká lọ béèrè ọwọ́ má tó má ọ̀gẹ̀dẹ̀ láì fi bá a ṣáà ọ̀gẹ̀dẹ̀ sẹ́kù bàtà ṣírò owó mọ́tò àti ọ̀gẹ̀dẹ̀ àríkó owó mọ́tò máa ju ìwọ ọ̀gẹ̀dẹ̀ yẹn lọ adẹ̀ta sáyé pé ó dẹ̀ já ọ̀gẹ̀dẹ̀ yẹn fún máa tó máa rà á gbowó wọ́n sẹ̀ǹdẹ̀ sí wọn ní abroad nígbàfẹ́ lọ páàkì mọ́tò mo lọ lé mo lọ wò wọ́n á jókòó sí ẹgbẹ́ ọ̀dọ̀ gáàsì ìyẹn máa tọ́ máa pè é sọ́ọ̀bẹ̀ tí ń bẹ̀ wọ́n ní báwọn cháàjì sí mo lè báwọn cháàjì àti gáàsì dẹ̀ tó ẹ̀rọ ó lẹ̀ pé kí n gba fóònù bó ti fẹ́ ti ṣọ́ pé gáà fẹ́ lọ ra gáàsì wọ́n lẹ̀ pé kí n ká lọ play ball wọ́n á ní kó bá mi lọ fún wọn lókè ó lẹ̀ ní òwò lè lọ mi ṣáà ń bẹ̀ ṣá ọmọ ẹ̀ ṣáà lọ ìgbà tó máa padà ó ní òun bẹ́ẹ̀ ní bọ̀dì ilé mo dẹ̀ gba fóònù lọ́wọ́ ẹ̀ padà wọ́n á jókòó á pè ní máa ká lọ play ball wọ́n á ní yá gbangba ẹ̀ jẹ́kẹ̀ mi lọ play bó ṣe bá gba fóònù lọ́mi báyìí pé kejì kọ́lá kọ́tà làwọn ọlọ́pàá bá dé ayé pé ní ọjọ́ yẹn ọkàn rí dọ́ṣà àtàrí kan pàtó bí mọ́tò ń lọ bí 7 sí 6 tó wáyé pé àṣàkójọ ẹ̀ à ń lọ bí 8 tọ́jà àwọn bí ọ̀rẹ́ mi wọ́n ń lọ bí 8. Ṣé lè rántí ọjọ́ yẹn gangan nǹkan tó ṣẹlẹ̀? Àsìnjọ́ wo gangan ni nínú ọjọ́ tẹ̀sán ṣóṣù 27 September àbẹ̀wò? last month. Ó yá ẹ tẹ̀síwájú. Ó dẹ̀ park ó ṣà kó gbọ́ àsínú mọ́tò ọgbọ́n adé àkọ́má ọjà alẹ́ ní alẹ́ ọjà alẹ́ ní alẹ́ àkọ́má àsùnbẹ̀mọ́jú ìgbà tó di àárọ̀jọ́ kejì ọgbọ́n adé níbà ọ̀dọ̀ ẹ̀rọ kọ́kẹ́ gba statement lẹ́nu wa
a lè jókòó sínú ọ́fíìsì wọ́n dẹ̀ béèrè pé ká tó lọ ẹni tó bá ṣe ẹgbẹ́ ó jẹ́wọ́ o wípé kì í ṣe kó fẹ́ràn lẹ́wọ̀n kì í ṣe pé wọ́n fẹ́ ṣe kọ̀ọ̀kan fún wọ́n kàn fi mú so káwọn lè mú táwọn lọ tí kò ní fa wàhálà kò dẹ̀ dúró pèsè wọ́n kọ́ fẹ́ sọ̀rọ̀ ẹ̀kọ́ sẹ́mi ti ṣẹgbẹ́ tó ti pẹ́ àti kó ni mo ti ṣẹgbẹ́ nǹkan kan sọ bí àwọn òtí mi wọ́n ṣà ń gbọ́ ọ wá ní sí kò sínú wọ́n á ní èyí ṣe ẹgbẹ́ o pé ẹgbẹ́ ẹyẹ ni mo ṣe wọ́n dẹ̀ béèrè pé báwo ni mo ṣe ẹgbẹ́ ẹyẹ mo ní láti tóbi kan bí 2011 2012 mo ti ṣe ẹgbẹ́ wọ́n béèrè pé mo ti ṣe mo ní èkó mo ti ṣe ẹgbẹ́ ẹyẹ wọ́n dẹ̀ béèrè pé àwọn olóṣè ṣe bí sí ẹyẹ ní ọjọ́ yẹn mo dárúkọ àwọn tí mo lè rántí mo dárúkọ ẹ̀ fún wọn àwọn Jasper SP yẹn ti fúbà pẹ̀lú Musa ti travel out Jasper yẹn ti mọ tí yẹn wà. ohun tí mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ yín sí pé kì í ṣe ẹgbẹ́ ẹyẹ nìkan lẹ̀ ṣe àbí. ẹgbẹ́ ẹyẹ nìkan mo ṣe ní ìṣe. nítorí pé ìgbà tí àwọn ọlọ́pàá ní kẹ́ ẹ bọ́ṣọ lẹ́ẹ̀kan ẹyẹ ẹyẹ síbì kan ẹyà àké síbì kan ní gbogbo ara yín lẹ́yìn lápá léjìká báwo ni ẹ ṣe jẹ́ bí ẹ ṣe jẹ́ ìgbàwo lẹ ṣàké ìgbàwo lẹ ṣe ní yẹ. ìṣe àké ní ìṣàké ní ìṣe yẹ. báwo ni gbogbo nǹkan tẹ yà ẹ ṣe jẹ́. ghetto ni mo wà tẹ́lẹ̀ máa ń ya tàtú. ẹ máa ń yà fún yàn. bẹ́ẹ̀ ni máa ń ya fún yàn. ṣé ẹ kọ́ṣẹ́ ẹ̀ ni. mo kọ́ṣẹ́ bẹ́ẹ̀ máa ń ya fún yàn. ó dá yín lójú. bẹ́ẹ̀ ni sàmú à ń ghetto tẹ́lẹ̀. kì í ṣe pé àwọn ẹgbẹ́ yẹn lọ ya kíní fún. irọ́ kò ṣe ẹgbẹ́ òun jà kọ fún yàn wọ́n máa kò ṣe yàn sí. wọ́n tẹ́ bá ti darapọ̀ mọ́ wọn á ní kí ẹ lọ yà á. irọ́ tábàdàpọ̀ ọ̀lẹ̀ ní kíyàn lọ yà àwọn ẹlòmíì wà tó ṣẹgbẹ́ tí wọn ò ya tàtú rárá tó yẹ pé ẹ̀ lè mọ̀. kí lẹ wá fẹ́ kí iléeṣẹ́ ọlọ́pàá ṣe fún yín. wọ́n jọ kọ́ dáìjì mi ó ti pẹ́ tí mo ti ṣe. kí lẹ fẹ́ kí ìjọba ṣe fún yín. wọ́n ṣíjú àánú wò mí ọkọ̀ tí mo ti fa àwọn ẹgbẹ́ yẹn lẹ̀ tipẹ́tipẹ́ tí mo ti wá ń jẹ̀bù fún ẹ̀ ní. ẹ kú dédé àsìkò yìí kí lorúkọ yín. orúkọ mi ni Òjó Habib. Òjó Habib ọmọ ọdún mélòó ni. 34 years. 34. ẹgbóhùn sókè. 34 years old. kí ló wá gbé yín dé iléeṣẹ́ ọlọ́pàá Iléwéran. bẹ́ẹ̀ni ó ṣẹlẹ̀ pé ní last month September wọ́n mú wa ní Gíwá Òkè Àrùn ní ibì kan wọ́n ta igbó ń bẹ̀ yẹn wọ́n dẹ̀ máa ń ṣòro ọ̀bẹ àwa ń bẹ̀ àwọn ọlọ́pàá wá rí láti Sango area command ìgbà wá dé station ẹ̀ tí wọ́n ṣí fóònù brọ́dà mi wọ́n bá àwọn fìlà kan tí wọ́n dé tó jẹ́ fìlà tó customize àwọn ẹyẹ sí ṣòwò ni wọ́n wá fi ń bá wa kó pé báwo ni ọ̀rọ̀ ṣe jẹ́ pé ṣẹ́yẹ ni wọ́n dẹ̀ ṣàlàyé pé ẹyẹ ni àwọn fífún níbẹ̀ yẹn gan wọ́n ti kọ́kọ́ release èmi but due to address tí wọ́n béèrè lọ́wọ́ mi tú address mi tí mo filẹ̀ fún wọn ìgbà tó gbé brọ́dà mi dé bíbà tí àlàyé jẹ́ kọ́ mọ̀ pé ẹni tọ́jọ́ mú àwọn náà kọ ẹyẹ ni òun náà wọ́n wá ní kó padà wá gbé mi ṣùgbọ́n dẹ̀ wá bá mi níbi tí mo ti ń ṣiṣẹ́ torí union lèmi àwọn onímàrúwá ni mo bá iṣẹ́ ẹ̀já tíkẹ́ẹ̀tì. bẹ́ẹ̀ni wọ́n dẹ̀ fi wá gbé mi náà ní ọjọ́ Tuesday. ẹ jẹ́ n wá béèrè lọ́wọ́ yín ṣé ẹyẹ ni yín àbí ẹ kì í ṣe. ẹyẹ ni mí. ẹyẹ ni yín. ọdún wo lẹ ṣe. last year ni wọ́n ṣe mí last year yẹn gan wọ́n wá sí oríta wa pé ọmọ onímàrúwá pọ̀lú wa bá mi pé àwọn bẹ́ẹ̀sì kan ní kóun gbé àwọn lọ síbi kan kò dẹ̀ lóyá bá mi gbé wọn lọ torí ẹ mọ̀ àwa ta bẹ́ẹ̀ náà a máa ń wò pé àwọn bẹ́ẹ̀sì tó bá ti jọ wà àdúgbò bẹ́ẹ̀ a máa ń avoid àwọn wàhálà kọ̀ọ̀kan ní àtàrà wọn bọ́dẹ̀ ṣe lọ kò pẹ́ báyìí ọmọ yẹn kọ̀ èmi ní kókò pé ọkọ ni pé kọ́ bóun sọ fún mi pé níbi tóun gbéyàn lọ wọ́n bá òun fà á bẹ́ẹ̀ ẹ máa sọ ọmọ táà ń já tíkẹ́ẹ̀tì fún táà jówó ta lọ́wọ́ ẹ̀ èmi wá rò pé kí n lọ síbẹ̀ kí n lọ wojú ọmọ ìmọ̀ àti máa débẹ̀ bọ́ ṣe ń jẹ mọ́ mi lọ́wọ́ nìyẹn pé àwọn fẹ́ sọ mí di ẹyẹ wọ́n dẹ̀ sọ mí di ẹyẹ níbẹ̀ lọ́jọ́ ẹ̀ láti. kò tínú yín wá ẹ̀dẹ̀ gbà. mi èèyàn kọ láàrin ọ̀pọ̀ èèyàn kí ni mo fẹ́ ṣe. ọmọ tí ó pè yín yẹn pé kí ẹ wá yẹn ṣé òun ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. ọ̀rọ̀ yẹn ni kò wá yé mi olùbọ̀ torí òun náà ló ọkọ wa bá mi pé àwọn èèyàn kọ́ ní pé kí òun dé àwọn jáde torí pé tóun bá dé òun lè fẹ́ lo tọ́nù òun padà. ẹ mọ ni pípé tó pé mi ẹ̀bá tí mi wá pa ọmọ táwọn já tíkẹ́ẹ̀tì fún tó dé láwọn èèyàn ní kó òun lóun lọ mọ́ ọkọ sọ fún àwọn tàjọ wà tó jẹ́ bí àwọn ọ̀gá mi kọ̀ọ̀kan wọn àti mo dẹ̀ débẹ̀ tó ṣe ṣì ń jẹ mọ́ mi lọ́wọ́ tó ṣe mí sí ẹyẹ yẹn àti mo dún délé náà mo ẹ̀sìn fún ẹni tó jẹ́ bí ṣàmà rẹ̀ pé bọ́ báyìí ni ó ṣẹlẹ̀ ní ibi tí mo lọ. kí ló wá ṣẹlẹ̀ ní pàtó tó gbé yín dé iléeṣẹ́ ọlọ́pàá ilé. àwọn ọlọ́pàá Sango ló wá rèdì ládùúgbò wa ní Gíwá Òkè Àrùn níbi tí mo ti ń fa ta igbó ń bẹ̀ wọ́n dẹ̀ ń ṣùgbọ́n ọbẹ̀ ibẹ̀ náà ti mú wa ìgbà tá a dé Sango yẹn wọ́n ṣí fóònù ẹni yìí
ọba fìlà kan lórí wọn fìlà ẹ̀ wọ́n customize kí lorúkọ ẹni yìí tẹ̀? Samuel Patrick. Samuel Patrick ọmọ ọdún mélòó lẹ́yìn? 27 years. Báwo làwọn ṣe jẹ́ sí? àdúgbò náà láti mọra níbi tó ti máa ń ọ̀rẹ́ ni yín? Ẹ̀yin ni wọ́n bá fìlà tí wọ́n kọ ẹyẹ sí. nínú fóònù yìí ṣùgbọ́n àtàwọn wá gbé wọ́n ti mú wọ́n ti gbélé wọ́n ti fi èmi lẹ́nu lọ́jọ́ Saturday ní station ẹ̀ torí pé àwọn náà bá fa ọ̀rọ̀ fraternity yẹn ìgbà tọ́wọ́ wá dé bí báyìí ìgbà táwọn débí táwọn jẹ́ kọ́ mọ̀ pé òkè ẹni tí wọ́n jọ mú àwọn náà kọ ọkùnrin náà ó mọ̀ ìbéèrè tèmi sì ń béèrè ni pé bọ̀bọ́ tí onímàrúwá yẹn ẹ̀yin ò dẹ̀ fi mú fílẹ̀ kẹwò bóyá òun ló dọ́gbọ́n lọ yín sínú ẹ̀ àbí lórí. mọ́mì tó kò sí ìkọ́ tó fẹ́ ṣẹlẹ̀ náà òun náà ni torí pé tí bá ní kó òun kọ́ ìyẹn ni pé mò ń parọ́ fún ara mi ni òun ló wá bá mi pé òun fẹ́ kí òun gbé wọn jáde òun dẹ̀ máa padà wá lórí tọ́nù òun náà ló tún pè mí pé wọ́n ti ń bá òun fà á tèmi tó fi lọ sí ibẹ̀ tó fi padà ṣe mí náà sí ẹ̀yẹ ní July bóyá June last year mo lọ̀rọ̀ ẹ̀ ṣẹlẹ̀ kó dẹ̀ ẹ fún ọkùnrin yẹn ní mike kí lorúkọ yín? Samuel lorúkọ mi Samuel Patrick ọmọ bíbí ìlú bo ní Edo State. Edo State. Bẹ́ẹ̀ni. Báwo lẹ ṣe dé ìpínlẹ̀ Ògùn State small Lagos State náà lọ bí mi sí mo ti lọ sílùú mi rí. Ẹ ti lọ sílùú yín rí? Bẹ́ẹ̀ni. Ok, bó ní primary school tẹ́ lọ? Primary school tí mo lọ wà ní sáìdì Ìjú. Ṣé ní ìpínlẹ̀ Ògùn ni àbí l'Èkó? L'Èkó. Ok. Secondary school mi l'Ògùn State. Ok. Secondary institution wo lẹ lọ? Babcock University ni mo ń lọ. Kí ni course tẹ study ń bẹ̀? Political science ni mo ń study. Ṣé graduate tàbí ẹ ti graduate? Mo ṣì wà ní school. Ní lọ́wọ́lọ́wọ́ báyìí? Bẹ́ẹ̀ni. Ní year wo lẹ wà? Mo wà final year. Final year? Bẹ́ẹ̀ni. Political science. Kí ló gbé yín débi? Ìgbà tí a wà níbi tí wọ́n ti ń ta drug yẹn tó máa ń wo bọ́ọ̀ níbẹ̀ àwọn ọlọ́pàá wá rédì àwọn tó máa ń ta drug yẹn wọ́n máa gbowó lọ́wọ́ wọn ó dà pé dílà yẹn ò wá sí around àwọn boys tó wà láround níbẹ̀ wọ́n wá kó èmi àti bọ̀bọ̀ yìí bọ̀ ó wá pò pé fóònù mi tí mo fi ń wo fíìmù lọ́jọ́ yẹn nígbà tá a dé station yẹn lọ́jọ́ yẹn wọ́n wá ní pé kì í ṣí fóònù mi yẹn so ìgbà tó máa fi ṣe tán lọ sí gálẹ́rì mi níbi tí mo máa ń fi picture sí wọ́n wá rí ibi tí mo ti wọ ìfìlà kan ìfìlà ẹ̀ẹ́dẹ̀gẹ̀dẹ̀ ni wọ́n customize ẹyẹ sí so wọ́n wá bèèrè lọ́wọ́ mi pé ṣé ẹyẹ ni mí wọ́n á ní pé ẹyẹ ni mí o wípé àwọn pípù yẹn wọ́n sọ fún mi pé ṣe ẹyẹ àwọn pípù yẹn wọ́n sọ pé kì í ṣe ẹyẹ kì í fún wọn ní owó nítorí pé mo máa ń fún wọn ní owó àdìgbà tèmi díẹ̀ ti ṣe tèmi lọ sí skul tí mo lọ kò sí kankan tó jọ bẹ́ẹ̀ níbẹ̀ a lè ṣe irú kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ pé tó bá fa gbogbo on skul ni wọ́n máa lé ẹ̀dà ni so ìgbà tó jẹ́ ń bá mi bò lọ fi ẹni gan lẹ́ mú pé èmi ò mọ nǹkan tẹ́ ń fi tẹ́ mo mọ̀ ju nǹkan tẹ́ ń pè lọ́wọ́ mi lọ́wọ́ àwọn èèyàn tí mo mọ̀ mo lè sọ tí mo mọ̀ nínú àdúgbò. Ọdún wo ni wọ́n ṣe yín sí ẹyẹ? 2018. Láti gbà yẹn kí ni position tẹ́ wá padà hold? Látìgbà tèmi ti ṣe yẹn mi ò bá wọn àtẹ́ǹdì iṣẹ́ ní ti mi ò àfi báyìí. Ta ló ṣe yín sí? Sodiq lórúkọ ẹni yẹn. Iṣẹ́ wo ló ń ṣe? Mo ò rí lè mọ̀ ọkàn nípa ẹni yẹn bẹ́ẹ̀ èmi kan máa ń lọ sí pati ni based on pé school mo lọ school lówó tó máa ń fọ́ lówó wọn kàn máa sọ ìkájọba èmi kan ṣe gbádùn èmi kan ṣe tèmi tí bá ti wà around tí mo wà lọ́dún dé tí mo lọ sí ghetto tí mo lọ fagbó nìkan máa ń wà pẹ̀lú òtítàn. Bẹ́ẹ̀ ṣe pàdé nìyẹn. Ìyàwó yín kọ́? Mo ò níyàwó. Ẹ tí bímọ náà? Mo ti bímọ. Àwọn òbí yín kọ́ ṣọ́mọ̀ pé wà ń bí? Mọ́mì mi mọ̀ pé mo wà ń bí báyìí. Kí lẹ wá fẹ́ kí ìjọba ṣe fún yín báyìí? Mo fẹ́ kọ́ síjú àánú wò mí ni mo ní ṣe bẹ́ẹ̀ mọ́ láyé mi mo ní kí mo ṣe bá àwọn ọmọ rẹ̀ mo ti ẹ̀dẹ̀ fà gbogbo ọmọ tí mo ṣe wà yìí mo kàn fẹ́ lọ parí skul mi láyọ̀ àtàlàáfíà